John torí Ọlọ́run ṣó mọ tí mò ń sọ fún Saheed tó fi jáde school ni mò ń san 45,000 naira alẹ́ alẹ́ school lọ ti jáde ní Saheed jáde last year mò ń sọ 45,000 ni mò ń sọ lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin owó tó ń fún wa lẹ́ẹ̀kẹ̀kan mo fi ń ṣe káṣírí ẹ má tú kí tí ẹ má bàjẹ́ òun ni mo fi ń ṣe kò ń ṣòwò ẹni mo fi ń live àwọn ọmọ mi mo fi ń ṣe gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ lórí àwọn ọmọ mi pé kí ẹ̀sìn má ba ẹ àlùkùnyàn nílé pé kí iṣẹ́ máa lọ sókè mo kàn fi owó ẹ mo fi ń ṣe àṣẹ ni àmọ́ gbogbo ó mọ̀ pé láti ilẹ̀ ló ti mẹjọ́ rò àmọ́ tó bá yẹ pé lóòótọ́ ni gbogbo nǹkan tó sọ nípa mi ló jẹ́ bẹ́ẹ̀ ìwọ àtọlọ́hun mi ní ẹlẹ́jọ́ ìwọ àtọlọ́hun mi lẹ́lẹ́jọ́ ọlọ́run adé dá láàrin mi àti Quadri máa bọ̀ Quadri ni Quadri lélẹ̀ 14 years ni Quadri báyìí láti Quadri lélẹ̀ táwọn táìkà ẹ̀ máa bọ̀. ìbá tí bàbá mi mọ̀ pọ́hùn ò lè tọ́jú mi kìlọ́kìyà mi mẹ́lẹ̀ fún tó fún yà mí lóyún ọwọ́ mẹ́tẹ́dùn láti sùn títọ́ mẹ́ wádìí ṣòro wọn làwọn ṣe ní àṣẹ kan nìyẹn bàbá mi ẹ̀bẹ̀ wọ́ lọ́hùn wọn làwọn ṣe ní àṣẹ kan nìyẹn bàbá mi ẹ̀bẹ̀ wọ́ lọ́hùn. Orúkọ ìwọ ló ṣe kó mọ Quadri ìwọ ló sọ lórúkọ ìwọ ló forúkọ àwọn táìkà ìránṣẹ́ èmi kọ́ ló fẹ́ dojú sí ọmọ tó dẹ̀ sọ̀rọ̀ náà pé tọ́ fún lówó fún pé kò fi bà mí lórúkọ jẹ́ gbogbo ègún tó wà nínú àlùkùnyàn yìí kó jẹ́ títí ẹ̀ àdàbí tó wá pé mo mú nǹkan mímọ́ Ọlọ́run tí mò ń sìn gbogbo ègún tó wà nínú àlùkùnyàn yìí ló máa jẹ́ títí ẹ̀ àmọ́ Ibrahim mi ìfẹ́ bá orúkọ ẹ jẹ́ mi ìfẹ́ òun ni mo ṣe ń rowọ́ fún ẹ látàárọ̀ àmọ́ bó ṣe bá orúkọ mi jẹ́ tó sọ mí daṣẹ́wó tó sọ pé mò ń rìn kiri gbogbo ẹni mo fà ilé kóòtù Ọlọ́run lọ́wọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí ìwọ àtọlọ́hun lẹ́lẹ́jọ́ àmọ́ tó yẹ pé parọ́ mọ́ mi ni ìwọ àtọlọ́hun náà lẹ́lẹ́jọ́ mi ní fíẹ́rẹ́ o mi dẹ̀ ní fíẹ́ gégùn Saheed lélẹ̀ Saheed máa bọ̀ Saheed lélẹ̀ first born mi lélẹ̀ ó ti jáde mi ìbéèrè kankan lọ́wọ́ ẹ̀ mi ní ẹ lára lórí ọmọ nǹkan tó bá fún mi náà ni mo gbà ok oníhùn fún mi ní 50 kò dé ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́ta ló ń fún mi jọ nítorí Ọlọ́run Saheed máa. Hello dúpẹ́ báwo ni. Mo ti pe nọ́mbà ẹ tẹ́lẹ̀ kò lọ. Yorùbá ló pè mí wọlé sí. Ta ló pè ẹ́? Ìbúra mi ló pè mí wọlé lórí fóònù mi sí ẹjọ́ tó wá sí wọn. Ok. Mo fẹ́ béèrè àwọn nǹkan kan lọ́wọ́ ẹ dúpẹ́. Èló ni mò ń sẹ́ǹdì sí lóṣooṣù. Inú mi dùn pé òun kírun, èmi náà dẹ̀ ń kírun. Èló ni mò ń sẹ́ǹdì sí lóṣooṣù bí sabilillah. Èló ni mò ń sẹ́ǹdì sí lóṣooṣù. Èló? Mo máa fún ẹ 70 lóṣooṣù. Okay. The last time tó wá bá mi sọ̀rọ̀ tó ní ẹni ìdòwò nǹkan kan kí ni mo sọ fún ẹ pé ó ṣẹlẹ̀ sí mi tí mi fi tí send owó sí ẹ. Kí ni mo náà ṣẹlẹ̀ tó tún ṣe message mi tó ń béèrè pé báwo ni health mi. A ní nígbà tèmi pè ẹ́ ni mò ń sọ. Okay. Nígbà tí àwọn tọ́lọ́mọ wá láti school tí mo wá tó pọ́ sí láwọn ọmọ ẹ̀ ló wá ní oní issue from now ó wà sí ẹ̀pà sí wa. Bàtí mo wá sí ìsọ̀pẹ̀ lórí fóònù tó wá ní àpẹ́ ṣé ìfẹ́ lọ́dọ̀ máa fi sọ̀rọ̀ nípa títì ló wà pé ó rẹ̀ ní àwọn òbá sọ fẹ́ẹ́ fún nígbà tí mi náà ṣe òògùn pé màá di àpàtì ọ̀dà sáàjẹ́ tó yẹ jẹ́ ọ̀rọ̀ ta sọ láti. Tèmi àti ẹ sọ láti. Okay now ṣé torí pé okay now sì nítorí para mi ò yá mi why ti send owó ń sìn ṣé yẹn ló mìíràn pé ẹ ti wá gbàgbé gbogbo pé okay mo máa ń send owó ṣó rántí pé a ní issue kan tí mo send 100,000 kan tí mọ́mì náà wọn lọ fowó yẹn ra fóònù tó dìjà láàrin mi àti wọn tí mọ́mì yẹn náà wọn fi ra fóònù ṣó rántí. Kó tó dé láti travel láwọn ìgbà tí mo ń send owó sí wọn mo send 100,000 wọn náà wọn fi ra fóònù ṣó gbọ́ sí àbó gbọ́ sí. Okay now sì ń dúpẹ́ ṣó mọ̀ pé anything téèyàn bá ń ṣe òun láti ro tàwọn ọmọ ẹ̀ dídákẹ́ tí mo dákẹ́ mò ń wo fútù àwọn ọmọ yẹn ni o torí ènìkan torí ọ̀la ni o. Torí ènìkan torí ọ̀la ni o dúpẹ́ wait ṣó rọ́rọ̀ yìí ní sùúrù ọ̀rọ̀ tá à ń sọ ìkó ń sọ̀rọ̀ ariwo.
wọ́n bí bàrí ó kéré nínú iṣẹ́ olúwa. Mo ń mọ̀ béèrè lọ òkè yẹn ló ya èmi àti ẹ. O rántí ọ̀rọ̀ ọba mọ́.